Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Hey, a mà dúpẹ́ o, ọpẹ́ ní fẹ́lẹ́dùà, ọmọ tuntun ìbejì làǹtìlanti láàfin Ọ̀ọ̀ni. Ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì láti ààfin Ọ̀jájá ni wọ́n ti fi ìròyìn ṣọwọ́ sí ìgboro. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ohun ribiribi tí ó ti ṣe, wọ́n sì tún bá ilé Odùduwà bá wọn dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú ìyá ọmọ Olori Tobiloba, ẹni tí ó bí ìbejì làǹtìlanti ọkùnrin kan obìnrin kan lónìí ọjọ́ 17 nínú oṣù kẹta ọdún 2024. Wọ́n tún jẹ́ ká mọ̀ wípé àlàáfíà ni àwọn ọmọ pẹ̀lú ìyá wà àti kábíyèsí pẹ̀lú gbogbo ilé Odùduwà lápapọ̀. A kú oríire o. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.